kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu tí ẹ sì dá mi lóhùn kábíyèsí ọjọ́ ìbí yín lẹ ṣe lónìí ó gbàdúrà ládùúgbò àpòyí pé igba ọdún kan ẹ ní bá wọn fi ọdún eléyìí ẹ ní fi ṣàṣemọ́ àní rí pọ̀wọ̀wọ̀ láàfin yìí àní lásàrè pé àbúrú lórí ẹ̀yìn kankan kábíyèsí ìlú yìí ó gbòòrò ìlú yìí ó di ńlá yóò di títẹrú tọmọ tí wọn ó mọ wálé tí wọn ó wà jọmọ ṣe àjọyọ̀ ìlú yìí ò ní bàjẹ́ láṣẹlú àrùn ẹ wà pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín ẹ pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́ kábíyèsí ẹ gbó bí olúgbógbó ti rí gbó ẹ gbó bí olúgbógbó ti rí gbó ẹ wà gbó bí àwọn àgbà kan tí wọ́n gbógbógbó tí wọ́n fọmọ owó sóńdè sọ̀rùn jọ́sí ohun wọn yọyọ ohun wọn dòkì ní dẹ kábíyèsí bọ́tà péyìn síkú ẹ̀ ní jẹ́ tó péyìn sárùn ẹ̀ ní jẹ́ tó péyìn sófò ẹ̀ ní jẹ́ torí àwọn àgbàbọ̀ wọn ní igi inú omi kan kì í rójú jẹ́ pé ná bẹ́ẹ̀ ni akèrègbè tí ò lójú kì í jẹ́ pé omi àjà tí ò lọ́mọ nínú kan kì í bá wọn jẹ́ pé òrìṣà kábíyèsí obì olójú mẹ́ta ló ṣẹ̀ ń jọ sí olójú mẹ́rin ni wọ́n pa di ikú tí ó pa yín lónìí ó di kú ọ̀tá àrùn tí ó ṣe yín lónìí ó dá àwọn ọ̀tá torí wọ́n ní gbogbo aláwọ̀ òbí pátá ni kú mọ́ pa bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ gédéǹgbé báyìí ni wọ́n yọ ti òkú á sí ẹ̀rẹ̀fọ́ odò kì í bẹ́ẹ̀rù wọ́ ẹ̀ bá wọn wá bẹ́ẹ̀ ni ẹ̀ní bá wọn lọ yóò rí bẹ́ẹ̀ owó ṣe bẹ́ẹ̀ wọ́n ní bọ́mọdé bá mọ́ṣẹ́ lọ́wọ́ á ní kó ṣe bápá bá mọ́ṣẹ́ lọ́wọ́ á ní kó ṣe kó ṣe báyìí ní tìlákọ̀ọ́sẹ́ bẹ́ẹ̀ ní tìlákọ̀ọ́sẹ́ ní sẹ́ láwùjọ títí mélòó ní sẹ́ láwùjọ ẹ̀rọ gbogbo èyí tí mo wí lónìí ó dà ṣe àṣẹ. Látòdì lọ, wọ́n fi jẹ Yeye Amuludun of Akola-Ijesa. Ẹ wá ṣe ìwúrí ẹ̀. Thank you, ma. Wàhálà nígbà òbúra fújáde làrógbò rẹ ayé máa kọ nílé wèrè wà máa nígbà ní o àdúrà rẹ a máa gbà pàtó jẹ ọlọ́pàá dé gbàdí tó nìyẹn orúkọ Jésù Olúwa wa ọpọlọ.